wọ́n ní àwọn ò mọ nǹkan kan pa ẹ̀ o gbogbo nǹkan tí wọ́n lọ ṣe ní rábítà yẹn wọ́n ṣe tàpó wọ́n ní one of the best imam in Nigeria wa yìí lọ́wọ́lọ́wọ́ ìkíṣẹ́ àwọn tó ṣe kọjá o àwọn tó ń lòpọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí one of the best imam òun ni Sheikh Dr. Toliya Yunusa Ayilara II. And as the chairman of the Muslim community, I want to tell you that no man at Agege can remove the Imam of Ogbomoso. He's wasting his time. What he's trying to do is pure rubbish. Ẹ lọ ṣe lẹ́tà wúrúju ẹ ti kó páńpẹ́ sí ayé lọ́wọ́ torí tẹ́ bá bẹ̀ wá ń kọ̀rọ̀ a ní gbọ́ tẹ́ bá ń pè wá lórí fóònù tẹ́ bá ń bẹ̀ wá a ní gbọ́ a rí pé a sì ń dé bèbí ẹ̀wọ̀n nítorí pé iṣẹ́ ìjọba iṣẹ́ àwọn amòfin iṣẹ́ àwọn agbófinró òun lẹ̀ ń ṣe lọ́wọ́ ra yìí. Kí wá fi àkókò ìsọfún wa wípé àwọn elétò ìdájọ́ wọ́n gbọ́ wọ́n rí gbogbo nǹkan tó wọn rọ́bìtà tí wọ́n ṣe yìí. Àwọn ará bíbá yìí wọ́n ti ń tọwọ́ bo òfin lójú. Lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí gbogbo wa pàtẹ́wọ́ ẹ jẹ́ ká pàtẹ́wọ́ ẹ jẹ́ ká pàtẹ́wọ́ ẹ jẹ́ ká pàtẹ́wọ́ ẹ jẹ́ ká pàtẹ́wọ́. Oríire ńlá ni tí wọ́n bá sọ pé ìmáàmù Toliya jẹ́ one of the best imam in this Nigeria lórílẹ̀‐èdè wa yìí. Kọ́ tó lè sọ pé èèyàn rẹ̀ ni kọ́ pé one of the best ọ̀kan lára àwọn tó dáa jù tó dáa tá a lè gbé kúdóòsì fún tó ń pèèyàn tí pé ti ojú ọ̀nà ẹ̀sìn tí kì í ṣe alákatakítí èèyàn tó ń ṣòtítọ́ tó ń mọ òtítọ́ tó sì ṣe wọ́n ní ìmáàmù wa jẹ́ ọ̀kan nínú wọn aṣíwájú ọ̀kan nínú wọn. Ọpọlọ rí oyin ò pé kẹ́lẹ́ pé ayé pé ẹ ti ẹ̀jẹ̀ ká dúró náà ẹni tó dára ríboríbo yìí kì í ṣe ẹlẹ́sìn wa ṣé kì í ṣe pé ṣe ló fẹ́ dà àárín àwa ẹlẹ́sìn mùsùlùmí ó fẹ́ dà àárín ìwà rú ẹ̀yin ò jókòó kẹ́ẹ̀rọ yẹn ṣùgbọ́n tó bá ti fún yín tókìn báyìí ẹ ti bẹ̀rẹ̀ sí ní jábọ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan tí ó tọ́ ẹ wá ń ṣe bíi pé ẹ jẹun rí. Bàbá yìí ń fẹ̀wọ̀n ṣeré o bàbá yìí ń fẹ̀wọ̀n ṣeré o ẹ̀yin ọmọ wọn ẹ sọ fún wọn o ẹ jẹ́ kó ta kété sẹ́wọ̀n o bàbá yìí ń fẹ̀wọ̀n ṣeré o. Gbogbo kọ́tájọ́ ń fà láti bí ọdún mélòó kan sẹ́yìn ọjọ́ ìkórè gangan lóde yìí. Ẹ sọ fọ́ba yín kó lọ kọ́ mọ́ṣáláṣí fún Àbíbù kó jẹ́ máàmù àfin bẹ́ẹ̀ kì í ṣe máàmù ilé Ògbómọ̀ṣọ́ ló máa jẹ́. Ẹ má jẹ́ kí Kristẹni kó pín ẹ̀yin mùsùlùmí kó pín yín yẹlẹyẹlẹ mo mọ nǹkan tí mò ń sọ. Ẹ má jẹ́ kí Kristẹni kan kó wá pín ẹ̀yin mùsùlùmí sí yẹlẹyẹlẹ ẹ̀yin mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹ ṣe ṣe ayé lóṣooṣù ọwọ́. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ́yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook a wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ sì má gbàgbé láti bá wa tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ bá wa like ẹ bá wa share ẹ sì bá wa comment ojú tó fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé mo ní ká wá kíra wa kú oríire kí àwọn ará bí yẹn kọ́ sì kú ìbànújẹ́
lórí ọ̀rọ̀ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tolia Yunusa Ailara II kọ́lọ́run ọba kó jẹ́ kí bàbá kó lo orí ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kí wọ́n lò pẹ́pẹ́pẹ́. Nǹkan tí mo rí ni mo wá ní kí n wá sọ fún wa, nǹkan tí mo gbọ́ mo ní kí n wá tẹ́ndẹ̀ síwájú wa. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo fẹ́ sọ ni pé bí orílẹ̀-èdè ayé yìí bó ṣe bàjẹ́ tó yìí, bí àwọn olóòótọ́ ṣe jìnnà sílé ayé yìí tó, òun ni mo fẹ́ fi sọ fún wa wípé àwọn olóòótọ́ ṣì wà o, àwọn olóòótọ́ ṣì wà láyé o, àwọn tó ń ṣe tọ́lọ́run ṣì wà o, àwọn tó bẹ̀rù ọlọ́run ṣì wà lórílẹ̀ ayé yìí, àwọn tó páyà ọlọ́run ṣì wà, àwọn tó mọ̀ pé ìdájọ́ wà lọ́dọ̀ ọlọ́run wọ́n ṣì wà. Kí ló jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí ni wípé Alhaji wa Kúnlé Sanni, chairman Ọ̀yọ́ State Muslim Community, wọ́n sọ̀rọ̀ lẹ́ni inú mi tẹ̀dùn gan. Ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé, ẹ má bá a pín fọ́nrán yìí, ẹ bá a pín, ẹ bá a kọ́mẹ̀ntì, ẹ sì bá wa like ká lè mọ̀ pé tòótọ́ ẹ bá wa wo àwọn fọ́nrán yìí láti ìbẹ̀rẹ̀ dópin. Nǹkan tí mo fẹ́ fàyọ ní ọ̀rọ̀ tọ̀sọ ni wípé gbogbo wa pátápátá ẹ jẹ́ ká dúró lórí òótọ́. Bàbá mi kan máa ń pòwe nígbà tí wọ́n wà láyé, kọ́lọ́run bá kó fọ̀run kẹ́ wọn, kọ́lọ́run má jẹ́ kí sáré kó fún mọ́ wọn. Bàbá mi máa ń sọ wípé tó o bá jàjẹ́ má fi àjẹ́ ẹ pamọ́, jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé àjẹ́ ni ẹ́. Tó o bá jóṣó jẹ́ kọ́ mọ̀, tó o bá jẹ́ èèyàn rẹ̀ jẹ́ kọ́ mọ̀, torí pé tó o bá fi ń pamọ́ àwọn èèyàn lè máa mọ̀ pé ó yẹ kọ́ wọ́n súnmọ́ ẹ, ó yẹ kọ́ wọ́n jìnnà sí ẹ. Olóòótọ́ tẹ̀ ní àwọn àgbàlagbà àwọn Yorùbá wọ́n ní olóòótọ́ kì í nẹ́ni kò ní èèyàn. Òun lọ̀rọ̀ Sheikh Dr. Tolia Yunusa Ailara II. Ṣùgbọ́n gbà tí bàbá wa yìí chairman Ọ̀yọ́ State Muslim Community Alhaji Kúnlé Sanni tó sọ̀rọ̀ yìí, òun mọ̀ fún mọ̀ pé ọ̀gá wa ẹni tá à ń tẹ̀lé yìí èèyàn gidi ni, ẹni tí ò ń tini lójú ni. Òun ni Shehu Tolia ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Nígbà tí bàbá wa yìí sọ̀rọ̀, ilẹ̀ kún. We will not sit down without telling you what is raging, because you will be wondering. A man stayed at Agege and started removing the Imam of Ògbómọ̀ṣọ́. I want to tell you, without any fear of being contradicted, that if anybody supports what rubbish is doing, the Imam of Ibadan is not part of them. He was not at that meeting. People are calling me, hey, where was the chief Imam of Ibadan? I got Baba was not at that meeting because he was hosting the Sultan here in Ibadan. And as the chairman of the Muslim community, I want to tell you that no man at Agege can remove the Imam of Ògbómọ̀ṣọ́. He's wasting his time. What he's trying to do is pure rubbish. The case of that imamship is in court. So it's subjudice for anybody to want to interfere. And in any case, the League of Imam Al-Fas, we respect them. They are not the people who installed the imam. How can you remove somebody you didn't install? And for what reason? This guy is one of the best imam we have in Nigeria today. All of us are supposed to support him, to see that we give him all the courage he needs to perform as a young imam. But for whatever reason, some people just stay in Agege and start talking. And this is not the first rubbish. Somebody who is insulting the servants of the prophet, what can he say that will make sense? Wọ́n ní àwọn ò mọ nǹkan kan pa ẹ̀ o. Gbogbo nǹkan tí wọ́n lọ ṣe ní rábítà yẹn, wọ́n ṣe tàpó wọn. Wọ́n ní one of the best imam in Nigeria wa yìí lọ́wọ́lọ́wọ́ ìkíṣẹ́ àwọn tó ṣe kọjá o. Àwọn tó ń lòpò lọ́wọ́lọ́wọ́ yìí, one of the best imam òun ni Sheikh Dr. Tolia Yunusa Ailara II yìí. Lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí gbogbo apàtẹ́wọ́, ẹ jẹ́ ká pàtẹ́wọ́, ẹ jẹ́ ká pàtẹ́wọ́, ẹ jẹ́ ká pàtẹ́wọ́, ẹ jẹ́ ká pàtẹ́wọ́. Oríire ńlá ni. Tí wọ́n bá sọ pé ìmáàmù Tolia jẹ́ one of the best imam in this Nigeria lórílẹ̀‐èdè wa yìí.
kọ́ tó lè sọ pé èèyàn rẹ̀ ni kọ́ pé one of the best ọ̀kan lára àwọn tó dáa jù tó dáa tá a lè gbé kúdóòsì fún tó ń pèèyàn tí pé ti ojú ọ̀nà ẹ̀sìn tí kì í ṣe alákatakítí èèyàn tó ń ṣòtítọ́ tó ń mọ òtítọ́ tó sì ṣe wọ́n ní ìmáàmù wa jẹ́ ọ̀kan nínú wọn aṣíwájú ọ̀kan nínú wọn wọ́n ní gbogbo nǹkan tó lọ ṣe ní rábítà yìí wọ́n ṣe tàpóra wọn ní o torí wípé àwọn sì ní chairman Ọ̀yọ́ State Muslim Community ibi tó dẹ̀ ti wà yìí Ògbómọ̀ṣọ́ òun náà wùwà sí wọn níbẹ̀ Ọ̀yọ́ State tẹ̀ ní under Ọ̀yọ́ State ní Ògbómọ̀ṣọ́ wà kí ló dé tí wọ́n gbé kínní lọ sí iwájú bàbá wa yìí kó ti mọ̀ pé wọ́n fẹ́ ṣe kan báyìí àbá fún wọn di gẹrẹwu ni bàbá wa yìí ní pé kò jọ láké kò jọ lóko òun mo fi sọ fún wa wípé gbogbo nǹkan rere tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa tẹra mọ́ ọ́n bíbélì ní pé ẹ jẹ́ ká jẹ́ kí èpò àti àlìkámà kí wọ́n jọ dàgbà papọ̀ tó bá di ọjọ́ ìkórè a máa yọ èpò sọ́tọ̀ a máa yọ àlìkámà sọ́tọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ túmọ̀ nǹkan tó ń pèlè èpò ní koríko nǹkan tó wúlò àlìkámà ní ìwéèrè nǹkan tí a gbìn ìwọ tó bá gbàtà wà á ká tó bá gbìn tòmátò wà á ká nǹkan tó bá ṣẹlẹ̀ òun ló máa gbèrè ẹ̀ òun ni pé ká jẹ́ kí èpò àti àlìkámà kọ́ dàgbà papọ̀ tó bá dọjọ́ kórè ẹ jẹ́ ká yọ wọ́n papọ̀ ọjọ́ kórè lóde yìí gbogbo kọ́tájọ́ ń fà láti bí ọdún mélòó kan sẹ́yìn ọjọ́ ìkórè gangan lóde yìí kí wọ́n fi àkókò ìsọfún wa wípé àwọn elétò ìdájọ́ wọ́n gbọ́ wọ́n rí gbogbo nǹkan tó wọn rọ́bìtà tí wọ́n ṣe yìí ṣé àwọn ètò ìdájọ́ wọn mọ nǹkan tó tọ́ bẹ́ẹ̀ ni wọn mọ nǹkan tó yẹ ẹ̀yin lẹ fẹ́ ṣe ìdájọ́ fún wọn torí pé ti mọ̀ wípé kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ̀ máa lulẹ̀ nǹkan tó ti wà ní court ẹ̀ sọ pé nǹkan báyìí ni ẹ ṣe ẹ wá kọ síbẹ̀ ẹ wá dùn máwọn tí wọ́n sì ń bẹ̀ ẹ ní bàbá wa Alhaji Kúnlé Sọ́ọ́ní ẹ kọ síbẹ̀ chairman Ọ̀yọ́ State Muslim Community ọmọ ìpàkọ́tẹ̀ ṣe yìí kò tẹ̀ gba wájú bàbá yìí kọjá ẹ mọ̀ pé ẹ ti rò òpùra yín níbẹ̀ nǹkan tí yóò tọ́ òun lẹ̀ ń ṣe ìtọ́tẹ̀lẹ̀ ní wípé tí mo fẹ́ jẹ́ ká ẹ mọ̀ dájúdájú bẹ́ẹ̀nìyàn kan bá ti ń hùwà ẹ̀tẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a ò bá rẹ́ni sọ fún tí a bá rẹ́ni gbéná wojú ẹ̀ tó bá ti ń ṣe lọ tó bá dọjọ́ ǹjọ́ kan ó máa hùwà ẹ̀tẹ̀ yẹn tí ẹ̀tẹ̀ yẹn máa wá di nǹkan tí ò ní tètè gbọ̀n kúrò lára ẹ̀ òun ni nǹkan tó ṣẹlẹ̀ yìí ìlara ló ń ṣe yín o ìlara ló ń ṣe yín òun lẹ ṣe gbé ìgbésẹ̀ tẹ́ gbé yìí ẹ wàá mọ̀ pé ó máa bù yín lọ́wọ́ ẹlẹ́yàlá gbogbo orí ẹ̀rọ ayélujára wọ́n wá mú bàbá yín sáàrin ẹlẹ́yà ìmọ̀tẹ̀lẹ́yà o wọ́n wá mú bàbá yín sáàrin ṣé nǹkan tí wọ́n ṣe yẹn náà ṣó dáa ṣó bójú mu ṣó yẹ ká bá àgbàlagbà níbi tí ò yẹ ká ti bá àgbàlagbà ṣé àgbàlagbà máa ń ṣeré kí ló báyìí wá ṣé àgbàlagbà ló máa ń lọ pé ó ń ṣèyàn ni àbí ọmọdé ló ń ṣe ẹ́ ẹ jẹ́ ká sọ fúnra wa látìgbà tí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ti bẹ̀rẹ̀ àti Habeeb ìmáàmù ààfin tó ti ṣẹlẹ̀ tẹ́ ẹ ti lérò pé ẹ máa gbọ̀nà rìbá kí wọ́n lè fi kí Habeeb kú oríire láì mọ̀ pé orí ibú àtẹ̀tẹ̀ ni wọ́n máa padà kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ sọ fọ́ba yín kó lọ kọ́ mọ́ṣáláṣí fún Habeeb kó jẹ́ ìmáàmù ààfin bẹ́ẹ̀ kì í ṣe ìmáàmù ilé Ògbómọ̀ṣọ́ ló máa jẹ́ kì í ṣe Central Mosque ọjà àgbó ni Habeeb máa ní òun fẹ́ jẹ́ ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ kò lè rọrùn bẹ́ẹ̀ ni kò lè rọgbọ ìbòlẹ̀ tí rí tó ti ṣerú ẹ̀ lẹ́yìn ọdún mélòó sọdún mélòó ta lẹ́rí tó ṣerú ẹ̀ rí ìlú wo lẹ́rí tó dánwó ẹ̀ wò rí mo ti máa sọ fún yín pé ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ ṣí ọpọlọ yín lẹ̀ tactics ló fẹ́ lò fún yín bàbá kan lórí íńtánẹ́ẹ̀tì á ní tactics ní ṣáyé ò mọ̀ pé tactics ni wọ́n fẹ́ lò fún yín ọpọlọ rí oyin ò pé kẹ́lẹ́ pé ayé pé ẹ ti ẹ̀jẹ̀ ká dúró náà ẹni tó ń dára ríboríbo yìí kì í ṣe ẹlẹ́sìn wa ṣé kì í ṣe pé ṣe ló fẹ́ dà àárín àwa ẹlẹ́sìn mùsùlùmí
ó fẹ́ dàrin ìwàrú ẹ̀yin ò jókòó kẹ́ẹ̀rọ yẹn ṣùgbọ́n tó bá ti fún yín tókìn báyìí ẹ ti bẹ̀rẹ̀ sí ní jábọ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan tí ó tọ́ ẹ wá ń ṣe bíi pé ẹ jẹun rí ẹ ṣe bíi pé ẹ ò rọ̀ lárí ẹ ṣe bíi pé ọmọ tí ò jọ bẹ̀rí tó ń jákò sáyà bàbá yín fẹ̀wọ̀n ṣeré o bàbá yín fẹ̀wọ̀n ṣeré o ẹ̀yin ọmọ wọn ẹ sọ fún wọn o ẹ jẹ́ kó ta kété sẹ́wọ̀n o bàbá yín fẹ̀wọ̀n ṣeré o nǹkan tíjọba ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ tẹ̀ dúró náà ṣebí láàrin ẹ̀yin mùsùlùmí ló yẹ kó ti máa dán kàtìkàtì wò kì í ṣe láàrin ìjọba ẹ tẹ tọ́ba tẹ̀lé pé wọ́n fẹ̀wọ̀n máàmù jẹ ọ̀ ń ṣe mítìlì àwọn kiri kan ṣọ́wọ́n náà tó ń fi àwọn adájọ́ ọ̀hún lọ́ fi wọ́n sípò lọ́wọ́ ń bọ̀ wọn adájọ́ orílẹ̀-èdè nàìjíríà yìí ló ń bá adájọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ló ń bá wọn ṣiṣẹ́ wọn ṣe ti rí pé wọ́n ti tọwọ́ bòfin lójú mo sọ wípé ọ̀n fi ọmọdé ṣẹ̀wọ̀n wọ́n wá fẹ́ lọ fi àgbàlagbà oko ọba ṣé lẹ́yìn bójúmu ìwà tọ́wọ́ ìṣó ń bójúmu wọ́n fi ọmọdé ṣẹ̀wọ̀n wọ́n fẹ́ fi àgbàlagbà oko ọba a ò ní gbà o nǹkan tí wọ́n ṣe yìí wọ́n máa jáde síta gbangba lórí íńtánẹ́ẹ̀tì tó máa tọrọ àforíjì lọ́wọ́ gbogbo mùsùlùmí àgbáyé torí wípé àgbàlagbà kì í ṣeré kí ló bá ìwà o ẹni ẹgbẹ́gbèsè ẹ lọ fọ́ọ̀mù lẹ́tà àwọn bàbá yín lọ fọ́ọ̀mù lẹ́tà wọ́n wá ń ka lẹ́tà pé àwọn yọ ìmáàmù tọ́líà ló nípò ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ fọ́ọ̀mù lẹ́tà bàbá wa Alhaji Kúnlé Sọ́ní chairman Ọ̀yọ́ State Muslim Community wọn ò mọ̀ kọ́kọ́ pa ẹ ní ẹ lọ gbégbèsè ẹ yọ ọmọ Ọ̀yọ́ State kúrò lórí ipò ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tó jẹ́ òrìjínà ọmọ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ ti rí i pé ọ̀nà tí ọba Ghandi kọ́kọ́ gbé wáyé pé ìmáàmù Tọ́líà kì í ṣọmọ ilé Ayílára wọ́n rí i pé ọ̀nà yóò wọ́ọ̀kì mọ́ àwọn ọmọ ilé Ayílára ti jáde sọ̀rọ̀ wípé ọmọ wọn ni ìmáàmù Tọ́líà o ìyẹn ni tó dọ̀rọ̀ lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀ àfàwà Alhaji Sikirulai Ayílára tó ti jáde síta pé ọmọ ilé Ayílára ni Tọ́líà o ìjà ló dé tí orin dòwe ẹ rí pé bẹ́ẹ̀ wọ́ọ̀kì mọ́ ẹ wá lọ tẹ́lẹ́tà yìí pé gbogbo àwọn lèkànlèkàn nínú ẹ̀sìn mùsùlùmí àwọn chairman Ọ̀yọ́ State Muslim Council ó fọwọ́ sí kẹ́ ẹ yọ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ lọ ṣe lẹ́tà àwùrúju ẹ ti kó páńpẹ́ sí ayé lọ́wọ́ ẹ wo nǹkan tẹ́ ẹ ṣe yìí ṣé nǹkan tẹ́ ẹ ṣe yìí ṣó bójú mu ṣé nǹkan tí ẹni tí wọ́n ń pọ́nlé láwùjọ ṣé nǹkan tó yẹ kó ṣe òun lẹ ṣe yìí ẹ̀yin ò sọ pé ẹ pé ẹ Ṣéhù Tọ́líà wá o ẹ pé ẹni tọ́lọ́run fi jẹ ìmáàmù ààfin Abibu wá o Abibu ṣé bí wọ́n lẹ̀gbọ́n Ṣéhù Tọ́líà yìí ẹ má bínú ọmọ ológo lẹ́yìn tó bá tẹ̀wọ̀ àjẹ́ pé àbúrò ẹni Abibu yìí ẹ ti ṣe sam òun ló yege ní gbogbo ẹbí ẹ gbà fọmọ ológo kẹ́yìn náà lè ràn náà lọ a kì í bínú ológo ẹ̀yin ò gbóyún kọ́tọ́ kan ni pé ọ bínú ọmọ ológo ọ bínú ẹ má bínú ọmọ ológo kí lẹ̀ ń bínú ọmọ ológo fún kẹ́yìn parí ìjà tó wà láàrin ọmọ bàbá sí ọmọ bàbá ìjà tó wà láàrin ẹbí sẹ́bí kẹ́ ẹ parí ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tọ́lọ́run ràn yín wá ṣe láyé kàkà ẹ ṣe léyìí iná tí ò da iná burúkú òun lẹ̀ ń dá sínú ilé wọn ojú egbò tó nírò pé ó ti ń jiná lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ti lọ buyọ̀ sí tó wá ń kẹ̀ ṣáájú iwájú ẹ̀sìn gidi nìyí kí la fẹ́ fi mọ̀ wípé ẹni tó ṣe tẹ̀lé nìyí kí la fẹ́ fi mọ̀ wípé ẹ̀yàn tó yẹ kí wọ́n máa kẹ́jọ́ wá bá òun gangan nìyí. wọ́n jẹ́ pé bí àwọn bàbá tàná ṣe ṣe òun lélẹ́yìí ṣé mùsùlùmí máa ṣẹ́kù mọ́ láyé ṣé understanding tó péye ṣó máa ṣẹ́kù mọ́ láyé ṣé ìbáṣepọ̀ tó dánmọ́rán ṣó máa wà láyé ẹ̀tọ́ pé ẹ̀kọ́ra yín jọ ẹ̀yin kan wà ń bẹ̀ ṣé àwọn alùsùn náà ṣé ẹ̀jọ̀ ṣe mítìnì yẹn ni ṣèmí mùsùlùmí kan náà nìyí ẹjọ́ ń yọjú síbi kan náà kírun ni wákàtí kan náà lẹ́jọ́ ń kí
súrà tó yẹ kẹ́kẹ́ lọ́nà jẹ́ kí alukuran tó yẹ kẹ́kẹ́ lọ́nà jẹ́ kọ́ńkà ọ̀tẹ̀ sí bẹ́ẹ̀ ẹ̀yin ò tẹ̀ mọ̀nà tẹ́ ẹ máa fi pè wọ́n jọ yí pé ẹ má jẹ́ kọ́ wọn ẹlẹ́sìn mi kó wọ àárín wa ẹ má jẹ́ kọ́ rí di wa ẹ má jẹ́ kọ́ ṣe ó tán ní di wa ẹ máa bọ̀ kájọ ṣe ẹ jẹ́ kájọ ṣiṣẹ́ tọ̀ nǹkan tí ànábì Muhammad iṣẹ́ tó ṣe lẹ́yìn ẹ má jẹ́ kó bàjẹ́ ẹ jẹ́ kájọ jíṣẹ́ tọ̀dọ̀ Ọlọ́run Allah ẹ ò ṣe yẹ ó tún túmọ̀ sí pé ẹ ò ṣe aṣíwájú re ẹ kì í ṣe aṣíwájú gidi ẹ kì í ṣe ẹni tó lè wàásù ẹ̀sìn fẹ́yàn tó lè jẹ́ kéèyàn kúrò lọ́nà parun kó wá sọ́nà ọ̀nà ọ̀dọ̀ Ọlọ́run. ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kó rí yín kó pé ẹ jẹ́ kó rí yín kó pé kírísítẹ́nì ni Ọba Ghandi ẹ̀yin mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mùsùlùmí gidi lẹ́yìn ẹ má jẹ́ kí kírísítẹ́nì kó pín ẹ̀yin mùsùlùmí kó pín yín yẹlẹyẹlẹ mo mọ nǹkan tí mò ń sọ ẹ má jẹ́ kí kírísítẹ́nì kan kó wá pín ẹ̀yin mùsùlùmí sí yẹlẹyẹlẹ ẹ̀yin mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹ ṣe ṣe ayé lóṣooṣù ọwọ́ ṣebí ọ sọ pé ọwọ́ kan kò gbẹ́rù dòrí àgbàjọwọ́ la fi ń gbẹ́rù ẹ ò tí ọmọ ológo ẹ ò tí lẹ́yìn ṣé bí mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló ṣe rí nígbà tí ìmáàmù Tọ́lé Adórí ipò ìmáàmù ẹ wo bí mọ́sálásí ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wo bó ṣe rí nísìn ọkọ̀ mọ́sálásí jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀jẹ̀ kọ́kọ́ jẹ mọ́ ó rí i pé ìmáàmù Tọ́lé àti dí ọ̀nà jẹ wọn ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀dọ́ tó yẹ ká ẹ máa sọ fáwọn bàbá yìí pé nǹkan tẹ́ ẹ̀ ṣe ẹ̀yin bàbá yìí kò dáa ẹ jẹ́ ká tẹ̀lé ẹni tọ́lọ́run gbà fún ẹni tọ́lọ́run mú sípò ẹ wá tẹ̀lé ẹ wá ń tẹ̀lé lùsà ẹ ń tẹ̀lé Ọba Ghandi kírísítẹ́nì lọ́ba Ghandi ó fẹ́ bá àárín ẹ̀yin mùsùlùmí jẹ́ ni ẹ ò tẹ̀ fúnra ẹ lọ fúnra èmi ò kodoro mo sọ bẹ́ẹ̀ kírísítẹ́nì lọ́ba Ghandi ó fẹ́ bá àárín ẹ̀yin mùsùlùmí jẹ́ ni ẹ fúnra ẹ̀yin mùsùlùmí Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ ẹ pé àwọn blọ́gà tí ọba lò yìí ẹ pé àwọn blọ́gà tọ́wọ́n màkàrúnú àwọn tó ń lò ègèsì ránṣẹ́ sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ pé wọ́n ẹ jẹ́ kó yé wọn pé nǹkan tó ń ṣe ò dáa o ṣèbọ́mọ̀ ọkọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n kí ló dé tó ń ṣe bí ọmọ àlè nítorí pé ìwà tí àwọn blọ́gà yín tó ń wù yẹn o wùwọ́ ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ o ìwọ ọmọ àlè ló ń wù tẹ́bátẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ jẹ́ kí n sọ fún ilé ní pẹ̀lú Ọba Ghandi tó fẹ́ ba Ògbómọ̀ṣọ́ jẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn kírísítẹ́nì ni wọ́n o ẹ ò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn blọ́gà yẹn wọ́n fẹ́ pẹ̀lú ọba ba Ògbómọ̀ṣọ́ jẹ́ ni torí pé kírísítẹ́nì ni wọ́n ẹ̀yin mùsùlùmí tẹ̀wà ń bẹ̀lẹ̀ nígbà ọlọ́run àtẹ̀bá yín ṣe láyé àtàlàfíà ẹnìkan tó kù tẹ́ ẹ máa wà lá fún wọn ní ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èèyàn rẹ̀ ń bẹ̀ ẹ pé Ṣùbẹ́rù lọ́ba ní kàjókòó ẹ fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ẹ wá mọ̀ yìí pé interest tiẹ̀ lórí ipò ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ yìí 90% ni torí wípé ó ní èèyàn tó fẹ́ jẹ́ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ló ṣe kúrò lẹ́kọ̀ọ́ ló ṣe wá sí Ògbómọ̀ṣọ́ torí ẹ̀ ló ṣe ń wá gbogbo ọ̀nà tó máa fi yọ Ṣéwù Yúnísà kúrò lórí ipò torí pé ó ti gbowó lọ́wọ́ wọn ẹ́jẹ̀ǹtì tó fi iṣẹ́ ẹ̀ lẹ́lẹ́kọ̀ọ́ tó wá jókòó sílùú Ògbómọ̀ṣọ́ tó wá ti wá rí pé gbogbo ẹ̀dírí tìrìtì tán á ti wá padà tó gbòmọ̀ sí Èkó tó wá rí pé tútù á tún máa bọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ láti wá bàjẹ́ á tún bàjẹ́ tán àti padà sẹ́kọ̀ọ́ ẹ̀yin mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹ pé Ṣùbẹ́rù lọ́ba níkà ohun gangan ní rúùtù wàhálà tó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí o tẹ́ tí wọ́n ti yọwọ́ ti Yúnísà kọ́ ẹ ti Ṣùbẹ́rù lọ́ba níkà kọ́ yìí Ògbómọ̀ṣọ́ ti rójú Ògbómọ̀ṣọ́ ti tò kò ní ju báyìí lọ lórí ètò lẹ́nìí ìmáàmù wa ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tọ́líà Yúnísà Ayílára the second bàbá máa báṣẹ́ ẹ lọ ọlọ́run á bá gbogbo wa ṣe Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o.
Òkodoro Yorùbá tẹlifíṣàn.